Àlàáfíà fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi lálẹ́ yìí. Ògo mà ní fún Ọlọ́run. A yìn Ọlọ́run ẹni tó ní ohun gbogbo. Mànàmáná tí ṣojú ọ̀run mọ̀nà. A yìn nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró. Ògo rẹ̀ kò yí padà. A dá gbogbo ògo àti ọlá padà fún Ọlọ́run. Ẹni tó ní a yìn nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró. Olórí ẹ sọ pé àwa yìn ọ́ Ọlọ́run wa, àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. Àwa yìn ọ́ o, àwa yìn ọ́ Ọlọ́run wa, àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. Àwọn mìíràn jẹ́wọ́ wípé Ọbàtálá lọ́lọ́run wa. Àwọn mìíràn jẹ́wọ́ wípé Ṣàngó lọ́lọ́run wa. Àwọn mìíràn jẹ́wọ́ wípé Ṣàngó lọ́lọ́run wa. Ṣùgbọ́n àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. Ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run. Mo ní ògo ní fún Ọlọ́run lókè ọ̀run. Mo ní ògo ní fún Ọlọ́run lókè ọ̀run. Àlàáfíà kó bá gbogbo ènìyàn tó ń gbọ́ mi gbé. Lénìí lórúkọ Jésù, orí rẹ ò ní gbàbọ̀dè. O ò ní tọrọ jẹ. Gbogbo ọjọ́ tí ọ̀tá mú láti fi ṣẹlẹ́yà rẹ, lénìí ogun ọ̀run sọdá yẹyẹ. Màmá yẹn ò ṣàmì. Mo ní ọjọ́ tí ọ̀tá mú láti fi ṣẹlẹ́yà rẹ, ogun ọ̀run kó sọdá yẹyẹ fún ọ. Wàá rọ́nà lọ, wàá sì rí gbà. Ọlọ́run à ń lọ nínú ọ̀rọ̀ náà, máa bá wa lọ. Ẹ jẹ́rìí ara yín. Ǹjẹ́ tí a bá rí tafàtafà àbí alágbára tó fẹ́ mú wa lóhùn, mo béèrè pé akọ́pẹ́ iná síwájú Olúwa ó sì jẹ́ wọn ọ̀tá rẹ̀ run. Iná Elédùmarè kó jó irú ẹni bẹ́ẹ̀ dànù. Ọ̀gá ògo bá wa sọ̀rọ̀. Má jà fẹ́ràn ara sọ o, gbẹnu wa sọ. O ní ọkàn nígbàgbọ́ a máa le bíi ti kìnìún. Ọkàn líle lálẹ́ yìí ẹ̀mí darí rẹ̀ sí wa. Adúpẹ́ pé ẹ ti ṣe. Ògo ni fún orúkọ yín. Jésù náà agbára wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Bùsítáyọ̀ Prince Abídèmí ẹ mà káalẹ́. Mo ń kí gbogbo ènìyàn tó ti wọlé pé lórúkọ Jésù ilé yín ò ní dahoro. Ẹ káalẹ́ o, ẹ káalẹ́ o. Ẹ dákun ẹ bá ń ṣe ọ̀rọ̀ náà. Màmá mú bọ̀ lórúkọ Jésù, orí yín ò ní gbàbọ̀dè. Ọmọ́táyọ̀ Ayọ̀ọ́lá wàrà àánú gbà. Ilé ń kọ́ o. Abrahamu Adégbóyè lórúkọ Jésù, ọ̀nà rẹ ò ní dahoro. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Mọ́mì bá mi ṣí ọ̀rọ̀ yìí fún ènìyàn kan. Mo ń gbàdúrà. Oyè Táíwò lórúkọ Adésọ̀yà Táíwò. Ẹ̀rà àánú gbà. Dákun bá mi sí ọ̀rọ̀ yìí káàkiri lálẹ́ yìí. Mo máa pè é ní irọ́ láyé. Ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Ṣùgbọ́n àkókò yìí ni mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá rèé. A lè sọ pé ta ni ọ̀tá ilẹ̀ Yorùbá gan. Tẹ́ ẹ bá wò ó, mi ìfẹ́ fọ̀rọ̀ sórí abẹ́ ahọ́n sọ lẹ́ni. Mo ti sọ fún yín pé a máa sọ abẹ níkò ni. Torí pé ẹni tó lè pa ni tí ò lè jí ni. Ẹni tó lè jí ni òun lọ́lọ́run. Òun ló lẹ̀mí. Mo gbàdúrà
no going back lórí ọ̀rọ̀ Yorùbá nation. Irọ́ láíláí onírẹ́ òfò àwòbítẹ́ máa bá yàrá já lọ́jọ́ kan. Àwọn náà dà, àkókò tiẹ̀ náà ti tó báyìí o. Ìwọ náà gbọ́dọ̀ fọ̀párìn. Màmá mú bọ̀ torí pé sí ẹ ọ̀rọ̀ yẹn lórúkọ Jésù ìpín rẹ ò ní wọ́kùkù. Ẹ̀yin tó dẹ̀ ti blọ́ọ̀kì láìní yín irọ́ láyé ló fà á o. Láyé Muhammed Wambisa kẹ́kẹ́ ẹnu rẹ bíi ti ọ̀kẹ́rẹ́ bá ń jẹ kòkó lórí oko yẹn. Dádì ságbàyà lẹ́fẹ́ yà ni. Ẹ ṣe jẹ́ òpònú ayé ràdànà. Bí orílẹ̀-èdè yìí bó bá ń lọ bó ṣe lọ yìí ṣé ìdùnnú tiẹ̀ ni? Ṣé ìdùnnú tiẹ̀ ni? Fásipẹ̀ wàhálà àánú gbà o. God bless you, sir. Adénìkẹ́ Ṣóbánjọ ògo rẹ̀ á fọ̀hún. Ṣé ẹkún ènìyàn kan ìdùnnú èèyàn kan ni? Ṣé tẹ́nìyàn bá ti rí opportunity ṣó yẹ kó sì í lò? Ayọ̀ọ́lá Àlàbí orí rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀. Bàbá yìí ń fipò lò ó dẹ̀ ń sun ọjọ́ ayé rẹ̀ ó bà ayé ọjọ́ ayé rẹ̀ jẹ́ lójú ara ẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ Áábù ni tó fẹ́ràn ọgbà àjàrà Lábótì. Ṣùgbọ́n nígbà tí wọn ò fún lọ́gbà àjàrà Lábótì, láyé fẹ́ sọ̀rọ̀ rẹ̀ di ṣé kí n rán yín létí? Tí mo tó fẹ́ sọ̀rọ̀ rẹ̀ di nílọrin. Ó fẹ́ sọ̀rọ̀ rẹ̀ di sí ipò Sàràkí ayé ìgbàanì. Ó fẹ́ di apàṣẹ. Òun ni number 1 ẹni tó ń da orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá rú. Òun ni number 1 ẹni tó sẹ́ẹ̀tì trap fún Sunday Igboho. Gbogbo ọ̀nà ló gbà láti náwó náà. Ṣé ẹ̀ tí ìmọ̀tálẹ̀ yóò bàbá yìí? Ìrọ̀láyé yìí olóparapọ̀ láti ra fúláìtì fún ọba. Ẹ ti rọ́bà tí mo sọ. Ọ̀fà. Àwọn ni wọ́n parapọ̀ tó ń gbé ọba. Wọ́n á mọ̀ pé tí a bá ti ra fúláìtì fọba gbogbo yín ẹ bẹ̀rẹ̀ sí pariwo. Inú mi dùn pé aṣọ níwọ̀nba a dẹ̀ dákẹ́ síbẹ̀. Kì í ṣe nǹkan tá à ń gbé bí ẹni gbígbá ọtí. Kì í ṣe nǹkan tá à ń gbà bí ẹni gbàgbá ọtí. Kò jẹ́ tuntun. Oyèdépò rà. Àìmọye pásítọ̀ tó rà. Tó bàbá wa ra flight jẹ́ẹ̀tì kí ni ẹ̀ wá kọ́ wa. Táàsì ni wọ́n fi báyé rẹ̀ jẹ́. Ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ èṣù ni. Bó bá wọn ní afúniládìyẹsì agbódindi ọmọ lọ́wọ́ wọn kì í ṣọwọ́ tèmi. Tí láńlóye ẹlẹ́kùn sunkún láńlóye ṣẹ̀jẹ̀ àwọn ń sún ẹ̀jẹ̀ ní. Ó yọ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣèbí tí Buhari yín bá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà òun á máa sọ tiẹ̀ pé a fẹ́ jáde kúrò lórílẹ̀‐èdè yìí o. Kí ló dé tí Minister of Information tí ò lè kó expose rẹ̀ pé báyìí lè mò ń lọ? Ṣé rò pé Amẹ́ríkà ń gba bribe ni? Àwọn oníròyìn tán ká yín níbi tẹ́ ẹ ti ń gbé daṣọ borí lọ wọ́n wá gbé síta. Ìwọ wá lánú rẹ lágbárí rẹ ẹnu ẹ bí ètè pọ̀nmọ́ yẹn. Ó wá lánú ẹ pàgà. Ó wá ní ṣé ìwọ jọ àwọn kan tán ságbá kó tónú lọ ni? Ó rí pé you are so stupid man. Orí rẹ ti dàrú láyé. Àgbà ní mú ní bú àgbà. Lóòótọ́ ni Bíbélì sọ wípé ó ní
bọ̀wọ̀ fún àwọn bàbá ọmọ kí ó bọ̀ fún bàbá rẹ̀ kí ọjọ́ rẹ̀ balẹ̀ pẹ́ láyé ṣùgbọ́n àwọn bàbá náà wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àwa ọmọ. Ǹjẹ́ wọ́n bọ̀wọ̀ fún àwa ọmọ? Ǹjẹ́ wọ́n fún wa ní respect tiwa? Ìrọ̀láyé káàkiri orílẹ̀-èdè ó ń bẹ̀bẹ̀ ti tútà lọ́wọ́ lẹ́yìn ti tútà tí wọ́n gbé tán yọ ọ́díò kúrò nígbà tán mọ̀ pé ọ́díò ni àwọn tútà dẹ̀ mọ̀ pé ọ́díò ló wà ń bẹ̀ wọ́n dẹ̀ yọ fótó ọ́díò wọ́n ní kó má bá wọn rán ni kí òkú kì í bá láàyè rojọ́ náà ń. Ìwọ wá ń káàkiri ó dẹ̀ ń ṣí ẹ owó tẹ́ ẹ lọ ń yá gbèsè tẹ́ ń yá lórílẹ̀‐èdè yìí tẹ́ ń kó wá sínú gbèsè ẹ wá lọ ń ṣí ẹ owó yẹn fún àwọn tán wà professional lókè òkun ká máa fọwọ́ fúláàgì gbogbo ètò wa. Tálálẹ́ bá ní ó dáa fún yín wò àwọn ọmọ yín ẹ̀gún bẹ lórí wọn wọn ó gbẹ̀gún lálẹ́ yìí. Ẹ sà ọmọ tó ti ara Aláyí Muhammed jáde òfò lẹ máa ṣe tẹ́ ẹ̀ bá bàbá yín sọ̀rọ̀ àkókò ti tó báyìí láti yànnàná ọ̀rọ̀. àwa ò bá àwọn ti Fúlàní fàámọ́ àwọn tí ilẹ̀ wa gan la fẹ́ bá wí èmi ti sọ fún yín ẹ jẹ́ ká kọ́kọ́ dì pẹ̀lú wọn ní ẹ jẹ́ ká kọ́kọ́ lélẹ́gọ́rọ̀ lọ́nà ká wá fàbọ̀ bádìyẹ ẹ̀yin gan tá a bá fi méjì mẹ́ta ṣe sáǹpù nínú yín ẹ sinmi agbájá láì lo ìbọn bàbá mi kì í lò bọ́n bẹ́ẹ̀ ni ó kì í sì lo ọkọ̀ ṣùgbọ́n ó ń lo àṣẹ Elédùmarè wọ́n ní iná síwájú Olúwa ó sì jẹ́ wọn ọ̀tá rẹ̀ run tó bá jẹ́ Àlìkùránì ló máa ń kà láyé lọ gbé lákòókò yìí báyìí o tó bá sì jẹ́ Bíbélì ló máa ń lò lọ gbé lákòókò yìí tó bá dẹ̀ jẹ́ ti àwọn aláwo ló máa ń ṣe lọ́rùn ìṣòwò Ọlọ́run ti ṣe tá àti lé ẹ báyìí ogun ọ̀run ti ṣe tá àti mú ẹ báyìí Tinubu ẹ òun ló ti dọlọ́pàá pọ̀párìn ẹ ṣèbó ti kẹ̀yìn ẹ̀ sí ọ̀rẹ́ ẹ tó lọ fà wá tó fìyà jẹ orílẹ̀-èdè lẹ́nìí. Sẹ́ẹ̀rì mo sọ fún yín mo ní bí ikú bá ń pojú gbà ẹni òwe ní máa ń pa fún ni. Orílẹ̀-èdè kan náà ti lé àwọn èèyàn kan kúrò nílùú lé president kúrò. Àti ẹ̀tẹ̀ni tó dé lárí àti ìmọ̀tẹ̀ni tó ń bọ̀ o. Àṣẹ kí ni? Àmọ̀tẹ̀ni tó ń bọ̀. Ṣé rò pé yóò lọ bẹ́ẹ̀ ni? Kò lè lọ. Ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jẹ̀yà. Torí pé gbogbo yín lẹ máa jèrè iṣẹ́ ọwọ́ yín. Ayé rẹ̀ dàbí ayé Áábù ni ọba sì ní pẹ̀lú. Áábù ó tójú kòkòrò sí ọgbà Lábótì. Ṣùgbọ́n ó pe Lábótì. Ó ní fún mi ní ọgbà àjàrà rẹ̀. Òun á wo ibi tó tún sàn ju bẹ̀ yẹn lọ fún ẹ. Mọ́mì, òun ò ṣe lọ fi ọwọ́ mú ibi tó sàn yẹn. Òun ò ṣe lọ di ibi tó sàn yẹn mú. Bẹ́ẹ̀ ni láyé ń sọ. Ó ń sọ fún gómìnà ìlú bẹ̀ yẹn pé òun á ṣe establish ẹ̀. Ṣùgbọ́n nígbà tó wá rí pé ọmọ ti gbọ́n ju bàbá lọ. Ó wá bọ́ta, ó láṣìyàn ní gómìnà wọn. Ṣé ẹ rí pé orí bàbá yẹn ti dàrú, ẹ̀jẹ̀ ti ta sí lọ́pọlọ. Àwọn ọ̀pọ̀ èèyàn tán sọ pé arúgbó ló ń ṣe wọ́n, àgbà ló ń ṣe wọ́n, àwọn náà wọ́n ní torí pé ó wà nínú ẹgbẹ́ òkùnkùn ló jẹ́ kí wọ́n máa irọ́ ni. Òṣìkà ti mọ̀ pé tóṣìkà bá ń ṣèkà mami ó mọ̀ pé ìkà lòun ṣe dádì bí òṣìkà bá ń ṣèkà ó mọ̀ pé ìkà lòun ṣe. Ta ló pàṣàmọ̀ fún? Wọ́n ní fọ́júfọ́jú là á fọ́jú kùmọ̀kùmọ̀ là á dẹ̀tẹ̀ ojú àfọ́ọ̀fọ́ tó wàhálà ní máa ń dálẹ̀ láyé. Dárúkọ ẹni tó yọ lọ sí Kòtónú tó gbabẹ̀ lọ ẹni tó lọ Bẹ̀nẹ̀ tó ń gbabẹ̀ tíráfù ó dẹ̀ dárúkọ ẹ̀ ká lè bá mọ̀ pé bẹ́jà bá sọ lódò ká mọye ẹni tó tó.
ẹ̀rù ìjà ò gbọ́dọ̀ bà wá. Ẹni tí oko wọn ní ẹni tí ẹ̀rù ìjà bàbá olóma ní oko bàbá mi ilé iwájú ilé bàbá mi ò débí. Kò yẹ kẹ́rù ìjà bà ọ́. Ó yẹ kó declare rẹ̀ pé ó kì í ṣọ̀wọ́n báyìí o, ó ṣe lágbájá báyìí o, ìgbà yẹn lámàpọ̀ máa lè ní ẹ́. Torí òṣọ máa kọ. Ọmọ àtọ̀rúnrìn wá ní ọ̀. Torí pé ó kà kó lala sẹ́nu ni. Ó ṣèyàn ètè pọ̀mọ̀pọ̀mọ̀ bí òbó màlú. Sórí àpèdà kíní kan àkànlò èdè lásọ pé ọmọ ń fẹ́wọ́ olè ló lè ń jẹ́ olè ní yíṣà. Kí ló wá lọ sí Amẹ́ríkà? Kí ló lọ sí l'Amẹ́ríkà? Ṣé àkókò Amẹ́ríkà rèé? Kẹ́ bá lè sọ pé information wa ò jẹ̀ níwú. Ṣé àwọn tẹ́ pa lé Sunday Igboho ò jẹ̀ níwú? Káwá má sọ pé wọ́n tán jí gbé. Ẹ wọ àwọn tán pa ní Jọ́ọ̀sì. Kí ni Minister of Information kí lórí sọ lórí ẹ̀? Àfi kó máa sọ pé òun kọ́ lòun gba Kotonu. Ṣé ẹ̀rí pé orí yín ti dàrú ni ẹ̀yin olórí wọ̀nyí? Ẹ dákun ẹ má pè mí báyìí. Orí yín ti dàrú ẹ̀yin ọmọ láyé Muhammed ẹ̀ẹ́dẹ̀ pé bàbá yín pé kí bàbá yín resign kó kúrò lórí orí burúkú tó ń ṣe lọ́wọ́ yìí. Bàbá yín dójú tì yín náà ó fọ ẹ̀gún ayérayé sí ayé yín. Agbọ́mọdé burúkú ó bojú wẹ̀yìn ṣó rò pé ọjọ́ tá a bá gbé bólúwéré ló máa pa ni. Nítorí pé gbogbo ohun tẹ́ ń wò lẹ́nu yẹn ilé tá a bá fi tọ́mọ èrì ní máa wò ìyàwó tá a fi jógbé ìran ni ó wò lọ. Gbogbo tó ń kójọ lẹ́ni yóò parun lójú rẹ̀. Àwọn alágbára ànádà àwọn tó ń pera wọn ní ìka ànádà mọ́mì máa ṣí ọ̀rọ̀ yìí síta. Ẹ̀bẹ̀ kan ni mo bẹ̀ ọ́ ẹ bá ń pín kó rìn jìnnà kó káwọn ọmọ láyé lè bá a mọ̀ pé Muhammed pé bàbá wọn ti fa ẹ̀gún lé àwọn ọmọ lórí. Àwọn èèyàn ń kú àwọn sọnù èèyàn sálà fún ẹ̀mí ẹ̀. Dádì ṣé Sunday bá ọ sọ̀rọ̀ àbò bú ẹ rí? Tó ní ìwọ kì í ṣe àwọn tó gba Kotonu kọjá o. Àbí bàbá Akíntóyè ò dẹ̀ sá. Dá àwọn ọmọ rẹ̀ wo ló wá ń gba Kotonu? You are so stupid for that statement, sir. Bí ó bá jẹ́ pé ayé tó ti bàjẹ́ ṣé irú rẹ̀ tó ti wà létí ti very grand ló yẹ kó máa jẹ Minister of Information. Ẹ wá ń kówó Nàìjíríà ẹ wá fi ń ṣèrànù. Ẹ ń wọ flight ẹ ń la Amẹ́ríkà. Ṣé o rò pé ó lọ ṣe formation l'Amẹ́ríkà ni? Owó tẹ́ ẹ pín owó tẹ́ ẹ lọ yálàsì tó kàn ọ́ òun ló lọ tọ́jú síbẹ̀ àṣírí rẹ̀ máa tó tù. Ṣèbí ti off poppy àbí kílẹ̀ pé up dog àbí kíní ẹni tó kówó tó dárúkọ Abba Kyari torí Abba Kyari òun ló ṣe lọ sí Amẹ́ríkà tẹ́ ẹ lọ ń bẹ FBI. Ẹ tuntun kó epo wa ẹ ń kówó wa ẹ lọ kó fún àwọn tó ń pé ẹ dákun ẹ jẹ́ ká ṣèdájọ́ Abba Kyari Nàìjíríà. Ṣé ẹ rí i pé orí yín ń dàrú lọ́wọ́? Ó yẹ kẹ́ ẹ lọ sórí òkè àwọn orí òkè tán ti ń tọ́jú wèrè kán lọ bẹ̀rẹ̀ sí mu àgbo ń bẹ̀. Ó yẹ kẹ́ ẹ lọ wá igi ẹ̀kú igi arèrè kẹ́ ẹ sè é dádì kẹ́ ẹ máa mú kọ́pọlọ yín bá lè jí. Ó yẹ káwọn àfáà ńláńlá káwọn hàǹtúrú kẹ́ ẹ máa mú kẹ́ ẹ bá lè ní làákàyè. Ṣé ẹ mọ̀ pé tówó bá ti ń bẹ lọ́wọ́ ẹni èèyàn á máa ṣí èrè nígbà míì. Dádì ẹ ti ń ya wèrè bíi ti Ábù dé inú ọgbà àjàrà ìyàwó rẹ̀ pinnu. Torí bàbá mi ò lè máa ṣe rádaràda kí n má expose ẹ̀ sáyé.
ìyá mi ò lè máa ṣe rádaràda, gbogbo yín ẹ̀dẹ̀ silent, àwọn ọmọ wọ̀nyí ẹ̀dẹ̀ silent, ẹ̀dẹ̀ forí gba ẹ̀gún. Ẹ mú yé èpè tí gbogbo orílẹ̀-èdè àgbáyé ṣe fún wọn, tí bàbá yín bá tẹ̀ wá ní dèpè dànù, bí ewúrẹ́ bá ṣe kíní kan á fẹ́ pèfélépè, ṣé ẹ rò pé yóò fẹ́ pèfélépè? Tí bàbá yín bá ní mọ́dàrí kan, kì í ṣe tírú eléyìí tá à ń bá lọ lọ́wọ́ yìí. Bí ìran yín ó ní a ó bẹ̀sẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní dé ìran kẹrin. Nígbà tí wòlíì jíṣẹ́ fún Áhábù tán, ó ní bẹ́ẹ̀ ṣe pa Nábótì yìí o, bẹ́ẹ̀ gan ni ajá yóò lá ẹ̀jẹ̀ ìwọ àti ìyàwó rẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, Áhábù wá bẹ̀rù Ọlọ́run, ó bá faṣọ ara ẹ̀yà. Ìgbà tó faṣọ ara rẹ̀ yá tán, Ọlọ́run tún ná wòlíì sí ló bá jíṣẹ́ fún pé mo mú ọ̀fọ̀ yìí àti ikú yẹn kúrò lórí ẹ̀ o, ṣùgbọ́n mi ò wá mú kúrò lásán, mo lọ mú di àwọn ọmọ rẹ̀. Ṣótán, ẹ̀yin ọmọ Láyí Muhammed, má ẹ jẹ́ bẹ bàbá yín kẹ́ ẹ má bàa forí gbógun. Torí ètò ń lọ yìí, babaláwo ṣépè fún, àjẹ́ ṣépè fún, ẹbọra ṣépè fún, àlùjànnú ṣépè fún, òkú ọ̀run ṣépè fún, ẹrú ṣépè fún, ètò ìṣe kan sì ṣépè fún, ètò ìṣe kan sì ṣépè fún, adití ṣépè fún, akálòlò ṣépè fún, ẹni tán ṣẹ̀jẹ̀ tán sọ ọmọ rẹ̀ sínú omi ṣépè fún Láyí Muhammed. Mélòó ni ó wá wẹ̀? Àlùkùránì mélòó ló fẹ́ fi wẹ̀? Bíbélì mélòó ló fẹ́ fi wẹ̀? Ifá wo ló fẹ́ tẹ̀? Àǹtúrú wo ló fẹ́ yọ kúrò ńbẹ̀? Ẹ̀yin ọmọ, bàbá yín kó ẹ̀gún, ó ń jàjàrà báyìí, ẹ̀yin yóò kàn yín, ẹ̀yin máa kàn yín. Ilẹ̀ Yorùbá, àbọ̀ abáni, ẹ̀gún yóò bá yín. Rachel Òjó, orí rẹ̀ ò ní gbàbọ̀dè, ayé ò ní gbẹ̀gún tí ò jẹ́ tiẹ̀ lé ẹ lórí o. Ẹni tí tiẹ̀ ti jóná kó má kóná má ti wá. Àbí báwo ló ṣe sọ? Ẹni tí tiẹ̀ ti jóná kó má kóná má ti wá. Ẹni tí tiẹ̀ ti jóná ni ti Láyí, kò ní kóná mọ́ tiẹ̀. Jẹ́ n kọrin fún Láyí kí tó máa lọ. Mo máa ń gbọ́ orin yẹn nígbà kan tá ò tí ì ríran dáadáa, a sì ń rí bàbá ojú wáṣẹ̀ ńlá díẹ̀díẹ̀ ń gbà ẹ̀. Bóyá wàá rántí késẹ̀tì ìwọ ẹ̀yin mùsùlùmí, Ibrahim Olúwatóyìn, ó yẹ kẹ́ ẹ rántí késẹ̀tì yìí. Joseph Moses Ogoyin Afọ̀hún. Ó ní gọ̀ǹgọ̀gọ̀ǹgọ̀ ló bá gùn, bí àkùkọ Sáódì, apá gùn, ẹsẹ̀ gùn. Bá mi rántí késẹ̀tì yẹn. Ó ní gọ̀ǹgọ̀gọ̀ǹgọ̀ ló bá gùn, apá gùn, ẹsẹ̀ gùn, bí àkùkọ Sáódì. Nígbà yẹn, Kọ́mọláfẹ́ wàrà àánú gbà. Ṣé ẹ rí àwọn wàá bá rí awáṣẹnu pẹ́kẹ́pẹ́kẹ́ báyìí bí ìgbà tá bá lẹ̀gbẹ́ màlúù mọ́ra ara ìgbẹ́. Ẹ mà tí má bá da màlúù kọjá lórí títì bọ́n ṣe máa ń yàgbẹ́ pẹ̀kẹ́ sórí títì yẹn, bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ ṣe rí, ó wá dúdú báyìí. Bàbá yẹn gan fagbó. Irú bàbá yẹn, kí bàbá máa blọ́ọ̀gì, kí bàbá máa sọ pé ká máa fúláàgì ètò, kí bàbá máa pínwó kiri. Ẹ ń da orílẹ̀-èdè rú, ẹ dẹ̀ ń rò pé yóò dáa fún yín, ẹ padà yarọ ni. Ẹ padà yarọ ni, torí pé kò sẹ́ni tó hùwà ibi. Ṣé bí ànábì wa sálálíwálí wa sálàm, ṣé bó ṣe kọ́ yín nìyẹn ni? Ṣé ilé kéwú tẹ́ ẹ lọ, ṣé bó ṣe kọ́ yín nìyẹn ni? Òkò àsìtáàní tó jù ní Mẹ́kà, ṣé ń tán kọ́ ẹ ń bẹ̀ nìyẹn lọ́lá yìí? Tó bá wo orílẹ̀-èdè lénìí, wọ́n ń pa àwọn ènìyàn jayé. Ẹ lọ sí Plateau, ṣé 25 lẹ́rí, wọ́n ti tún pa mí. Èèyàn mọ́ ni, ó mọ̀ lẹ́jẹ̀ lọ́rùn. Wo ṣe wá ó ṣe wá ká wá sọ pé a gé kúrò.
grandson, God bless you. Gbogbo nǹkan wọ̀nyí tẹ́ ń tò papọ̀ yìí ẹ ń dá ẹ̀gún lé àwọn ọmọ yín lórí. Àwọn kan náà takú wọ́n ní Tinubu ni o, Tinubu ni o, Tinubu ni o. Ṣé ẹ ronú ni sà? That's the one pastor. Torí pé ọmọ ìjọ ẹ bọ́ sórí Facebook ó sọ opinion ẹ̀. Ẹlẹ́yọkù òǹṣẹ́ ṣọ́ọ̀ṣì. Ṣé ẹ rí pé pastor yẹn orí ẹ̀ ti dàrú ni? Pastor yẹn orí ẹ̀ ti dàrú. Torí tí orí pastor yẹn ò bá dàrú, báwo ló ṣe máa gbé ọmọ ìjọ ẹ̀ pé torí pé ọmọ ìjọ ń sọ̀rọ̀ pé ó sọ pé ìwà tẹ̀yìn wù lórílẹ̀‐èdè yìí o ìwà burúkú ni. Ó wá ní ó expose ìjọ fẹ́ kan wá ti ṣọ́ọ̀ṣì ṣe é rí pé pastor yẹn ó yẹ kán dáná sun pastor òun náà. Ẹ̀ẹ́dẹ̀ gbàgbọ́ o ṣe é rí àwọn pastor yìí jẹ́ kí n sọ kíní kan fún ẹ àwọn pastor mi wà Sunday wọ́n máa dáwó fún yín owó gbá. Tó o bá dẹ̀ sọ fún tẹ́ṣọ́rà ṣọ́ọ̀ṣì pé kówó wá o náà kówó lọ́bì kankan dáàdì ta ni ó wàá dáwó fún tẹ́ṣọ́rà tí tẹ́ṣọ́rà bá dẹ̀ náwó ṣọ́ọ̀ṣì ẹ máa gbórúkọ ẹ̀ síta ẹ ló kówó jẹ. Ìyá dẹ̀ ń jẹ tẹ́ṣọ́rà iṣẹ́ tí tẹ́ṣọ́rà dẹ̀ ń ṣe ẹ̀yin náà dẹ̀ envelope fún wọn tẹ́lẹ̀ kọ́rúkọ wọn sẹ́yìn rẹ̀ pé àpò ìdámẹ́wàá rèé. Àwa ò ṣe afọ́kùnmọ́kọ̀. Bíbélì ò sọ bẹ́ẹ̀ fún mi. From Genesis to Revelation, ó rí bí tí Jésù fúnra rẹ̀ ti sọ pé ẹ wá san ìdámẹ́wàá àti ọrẹ. Prove it. Gbogbo bí tí Jésù ti gbà wàásù, ǹjẹ́ ó gbowó ọrẹ, ó gbowó ọpẹ́, ó gbowó ìkọ́lé, ó gbowó ìmọ́lẹ̀, ó gbowó iná, ó gbowó owó ìkọ́lé. Máa kọ́lé fún Jésù kí Jésù kọ́lé fún mi o. Máa kọ́lé fún Jésù kí Jésù kọ́lé fún. Máa kọ́lé fún Jésù kí Jésù kọ́lé fún. Mami, willingly. Àmọye ènìyàn tó ń ṣe willingly. Ọrẹ àtinúwá ni wọ́n pè é tí ò ní jẹ́ kọ́wọ́ òsì ó mọ̀. That's a one woman. A ṣe prayer fún. Ìgbà tá a ṣe prayer fún. Ó dẹ̀ ń pè. A dẹ̀ ń gbàdúrà fún àwọn Lady K. A dẹ̀ ń lọ sọ́wọ́n orílẹ̀-èdè. A dẹ̀ ra ń tó fowó lẹ́ẹ̀lẹ̀ àgbà májẹ̀mú. Bírí níwájú Ọlọ́run onímájẹ̀mú ṣe sọ̀rọ̀ yìí. Ààwẹ̀ 41 days 7 days ni mo gbà. Ìgbà tí mi ráyè à ń sá sọ́tún ṣáà lẹ́jẹ̀ lọ́rùn ni. Tó bá jẹ́ ọmọ tiẹ̀ ni wọ́n tì mọ́lé ṣé wàá ní kí pásítọ̀ dákẹ́ kó má gbàdúrà bá ṣe fẹ́ jáde ńbẹ̀. Àwa sọ fún wọn pé ẹ dákun o ẹ jọ̀ọ́ o a sì ń gbàdúrà fáwọn tán mú ni o pé kọ́lọ́run lè tú wọn lẹ̀ kí inú wa lè jọ dùn papọ̀ lórílẹ̀‐èdè. Ṣùgbọ́n tara yín nìkan lẹ fẹ́ ẹ fẹ́ tọmọ ẹlòmíì. Ìyá ìbá ní láíláí o kíní kan orí ni o kí la fẹ́ sọ. Mọ́mì ṣé owó tó fún mi ni mo fi ń jẹun ni. Ìgbà mo wà nínú gbé ṣé owó tó fún mi ni mo fi ń jẹun. Ìgbà tójú fọ́ ṣé owó tó fún mi ni mo fi ń jẹun ni. Mo dẹ̀ pé mo ní ẹ dákun ẹ send account owó tùràrí tẹ́ fún wa a ó dá padà fún yín. Síta àwẹ̀ tá a gbà àbí tùràrí tá a rà Ọlọ́run ó ṣe a máa san padà. Ó wá ń là támọ̀ràn bó bá ṣe sọ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn. Nígbà tí irú àwọn èèyàn bá ṣerú yẹn sí ìránṣẹ́ Ọlọ́run mélòó ni ẹni tí ń jàjàngbara. Tó bá dẹ̀ jẹ́ àwọn olórí burúkú pásítọ̀ míì tó jẹ́ pé wọ́n máa gbowó ẹ̀ wàá tún pè wọ́n wàá tún fàfọ̀ṣẹ lé ẹ lórí. Wàá gbàbẹ̀ lọ. Èrè mi ń bẹ pẹ̀lú mi a ó sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá rí. Ìwọ náà gbẹ̀san. Ó ní a ó gba èrè rẹ̀ nígbà tí Jésù bá dé. Ohun tá a ṣe láyé yìí kò gbé àfipamọ́ sọ̀run ni. A ó jẹ èrè rẹ̀ nígbà tí Jésù bá dé. Ohun tá a ṣe láyé yìí kò gbé àfipamọ́ sọ̀run ni.
ẹlòmíì ní ìwà míì dání tó jẹ́ pé ogun tó gbé dọ̀dọ̀ wòlíì gan, wòlíì á tún fi ogun míì kún ayé ẹ̀. Let me tell you the truth today. Àìmọye pásítọ̀ tí ẹ ti gbélé fún, tó ti gbẹ́sẹ̀ lélé, tó ti lo oògùn fún yín, tó ti sé yín mọ́ ìlú pé ẹ ò gbọdọ̀ padà wá sí Nàìjíríà. Mélòó la fẹ́ sọ? Ara orílẹ̀-èdè Yorùbá yìí náà ni o gbọ́dọ̀ ṣohun gbogbo kí ọkàn rẹ mọ́. Jésù tá ẹ pè yín lẹ́ni, ẹ mọ bí àwọn ọmọ ẹ̀yìn 11 yẹn, ẹ mọ bá ṣe fi ẹ̀mí wọn lélẹ̀. Ṣé ti Pétérù tán fẹ́ kàn tó ní ẹ má kàn mí bí olùgbàlà, ẹ yí orí mi sísàlẹ̀, ẹ kẹsẹ̀ mi sókè, wọ́n ṣe kàn nìyẹn. Ṣùgbọ́n orúkọ yẹn ni gbogbo wa fi ń gbawó lẹ́ni. Tẹ́lómi bá máa gbàdúrà, Jésù, bí a bá mú ìbàntẹ́ Pétérù tó bá ṣiṣẹ́ ìyanu, wọ́n gbàdúrà débi ìbàntẹ́ Jésù bí? Ara tá ń là kọjá náà nìyẹn, òun ló jẹ́ kí irọ́ láyé Muhammed nígbà tí pásítọ̀ bá ń parọ́. Olórí ìjọ tó dẹ̀ parọ́ mọ́ pásítọ̀ ẹgbẹ́ rẹ̀. Gbogbo téèyàn bá ṣe máa sá fún ènìyàn nítorí pé bí Ọlọ́run fúnra rẹ̀ sọ pé ó ní inú mi bàjẹ́ torí pé mo dá ènìyàn. Nínú ẹ̀dá tí Ọlọ́run dá tí mo rí pé ó burú jù, Yorùbá ni. Tán bá ti mọ̀ pọ́n ṣẹ̀tàn, wọ́n ṣèwà ibi, wọ́n á wà máa dábẹ̀lẹ̀kẹ́. Ṣùgbọ́n kò sẹ́ni tó bá ṣèkà tí ò ní gbèrè ẹ̀. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí máa gbèrè iṣẹ́ mi. Ìwọ lè sọ fún ara rẹ pé Olúwa dá mi lẹ́jọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi. Can you say it? Irọ́láyé, you do a lot of things in this Nigeria. Ọba tó jẹ tí orúkọ rẹ̀ tó sàn, wọn ò ní gbàgbé ẹ̀ o. Èyí tó jẹ tó burú jáì, orúkọ rẹ̀ ò ní parẹ́. Bí Buhari bá wá nígbà ayé ológun, tá a bá ní ìnira tó wá láyé alágbádá, táyé òṣùwọ̀n, àbábọ̀ mbẹ́. Àwọn ń fọmọ fọ́kọ, Buhari fọmọ fọ́kọ, ó ń fàyà fọ́kọ, ó ń fọmọ rẹ̀ fún aya. Wọ́n ń kó góòdì lọ́bẹ̀, wọ́n ń kó lẹ́dà bọ́ọ̀sì lọ́bẹ̀, ṣùgbọ́n àwọn kan tẹ́wọ́ gba òkú ọmọ wọn. Àwọn kan kí pé ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni, ṣùgbọ́n àwọn kan kí wọn nílé ebè mí pé a ò ní rírú ẹ̀ mọ́. Ẹ rojú ayé bí? Ibi tó kọ sẹ́lòmíì, ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gángan. Àwọn kan ń dunnú, àwọn kan ń sunkún. Àwọn kan ń rẹ́rìn-ín, àwọn kan ń pòṣé. Ẹ pẹ̀lẹ́ o, a kí yín o. Gbogbo nǹkan tí ènìyàn bá wù kó máa ṣe láyé, èrè rẹ̀ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀dá kan ò ní lọ láì má gba èrè ẹ̀. Ẹ̀dá kan ò ní lọ láì má gba ìyà rẹ̀. Ṣùgbọ́n rántí o, ìyà ń bọ̀ fọmọ tí ò gbọ́n. Ẹ̀yin Yorùbá, ẹ ní fọ́ọ̀sì yín, ṣùgbọ́n nígbà tí Fúlàní bá gbàjọba orílẹ̀-èdè yìí tán, tí mo bá fi fídíò kan wọ̀nyí, obìnrin tó rìn fèrèfèrè láàrin ìlú yẹn, wọ́n dẹ̀ kírun sí lára lódì ìdí bẹ́ẹ̀, wọ́n dẹ̀ yìnbọn sí lórí. Àwọn kan ti ń jayé, wọ́n wà ní kọ́ńtì yẹn sì, wọ́n ń jayé alábántà. Bẹ́ẹ̀ làwọn kan fi wá gba ransom lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ẹ ti mọ̀ pé ìgbà ìkẹyìn láwà? Wọ́n ní àwọn orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè, ìletò yóò dìde sí ìletò. Ṣùgbọ́n ìgbà ìkẹyìn kọ́ lásìsí wà o. Ayé ìpẹ̀yìn kèké, ayé àwọn ìka ènìyàn ọ̀dájú
abiyamọ la wà. Gbogbo ilẹ̀ Yorùbá ẹ jáwọ́ nínú ìwà ibi yín torí pé kẹ́ ẹ má ba kàgbákò. Láyé Muhammed ó jẹ́ ṣíwọ́ torí pé lọ́jọ́ kan wàá lajú sí àlìkámọ̀ níbi tí wọ́n ti máa fi iná ṣèdájọ́ rẹ̀. Lóòótọ́ ni Bíbélì sọ pé ká má ṣe di ìdájọ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n èyí tó ń ṣe yìí ó fi hàn pé iṣẹ́ iná ló ń ṣe é lẹ̀, kò sí iṣẹ́ rere kan bẹ̀. Ó lè sọ̀rọ̀ mẹ́ta ká má ba irọ́ nínú ẹ̀. Mo tún padà sọ́dọ̀ Sanwó-Olú. Sanwó-Olú, àwọn tax force yẹ kí ló fẹ́ ṣe ń pa wọn? Àwọn tax force yẹ kí ló fẹ́ ṣe ń pa wọn? Wọ́n ń da ayé yìí rú, ẹni wá lára. Onímọ́tò á gbé mọ́tò ẹ̀ lọ bíṣẹ́ láàárọ̀ kùtùkùtù láago 5, à ń jí kúrò lé láago 5 lénìí. Nígbà tá a máa dé Fàgbà àti bá wọn task force ńbẹ̀ wọ́n ti ń kó mọ́tò lẹ́gbẹ̀ẹ́ títì. Àwọn tó ṣàbẹ́rí tí ó ṣẹ̀ ẹ ti ń sokùn mọ́. Òfò lẹ máa ṣe o. Látorí ẹni tó dàgbà jù nínú task force Lagos State àtẹni tó kéré jù, òfò ni gbogbo yín máa ṣe. Ẹ pé mo ní mo sọ fún ẹ, tí pàdé mo fi wá gbé fún yín lálẹ́ yìí. Ẹ ń pa ènìyàn lẹ́kún ẹlẹ́ǹjayé, òṣì lẹ́ ń ṣe. Mami, oore kan ṣoṣo tó lè ṣe fún mi lálẹ́ yìí, òun ni kó bá mi ṣí ọ̀rọ̀ yìí. Ẹ bá mi dà á síta, ẹ jẹ́ kó gó fara. Torí àwọn nǹkan mẹ́ta mo fẹ́ fẹnu kàn lálẹ́ yìí. A ti sọ ti irọ́ láyé. Ti Sanwó-Olú là ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ yìí. Òpònú ayíràdá rẹ̀, aláìnílàákàyè gómìnà. Kò sí tó máa fi mí ṣe o. Tó gbé mi sẹ́wọ̀n, tó bá yá màá bọ́ta, tó dẹ̀ pa mí, ó lè jókù mi. Ṣùgbọ́n àfi kó jáwọ́. Àfi kó ṣe wà rere. Àfi kó stop àwọn olórí burúkú, àwọn ajá tó kó síta tó náà rò pé ènìyàn ni wọ́n. Ẹ̀gún lẹ̀ ń gbà torí bàbá yẹn omijé tó bá ti jáde lójú wọn báyìí. Ẹ̀gún ayérayé ni fún ìran yín. Èmi ò dẹ̀ fẹ́ jẹ́ kí ẹ̀gún dèran yín torí pé ó ṣeé ṣe lọ́la kọ́mọ mi lọ pàdé irú àwọn ọmọ yín ká tún jọ pàdé. Ṣó ti rí báyìí? Ṣùgbọ́n wọn ò ní pàdé láéláé. Ẹ̀gún lé yín yóò pàpà já lé yín tí ẹ fi kú ni. Àwa ò ní nípìn ńbẹ̀ lórúkọ Jésù. Torí ẹ̀yin lẹ fọwọ́ fà á, ogun ọ̀run sì máa pa yín dànù. Ẹ yí padà, ẹ ṣe rere. Sanwó-Olú, yí padà kúrò nínú ìbàjẹ́ rẹ. Ìyàwó Sanwó-Olú, sọ fún ọkọ rẹ pé kó yí padà. Amsati ṣó ò sí lẹ́kọ̀ọ́ mọ́ ni? Amsati ṣó ò ṣe gómìnà lẹ́kọ̀ọ́ mọ́ ni? A ò máa rí ọ, níbo ló wọ̀ lọ Amsat? Àbí kí lẹ̀ ń pè é? Àárí ẹ o. Mo sì mọ bàbá rẹ kábíyèsí tó wàjà ní ìlú ẹ lọ́nà Abẹ́òkúta. Bàbá dáadáa ní abúlé Àfọwọ́wà kó bá lè mọ̀ pé mo mọ̀ ọ́ dáadáa. Bàbá yẹn tó ọba yẹn ó so nice débi pé kì í fi kan bọnú ìkan. Kí ló dé tí Amsati tó lọ darapọ̀ mọ́ olórí burúkú Sanwó-Olú tó lọ ṣe gbákejì ẹ̀? Torí pé a bí ẹni léere ṣùgbọ́n ìwọ fúnra rẹ lọ sọ́ra rẹ nù sí ibi. Bàbá Àfọwọ́wà yìí, kábíyèsí yẹn ti wàjà ń sìn. Kábíyèsí yẹn, ó gbogbo àwọn ọmọ onílẹ̀ tó wà nílùú yẹn ló pa lẹ́nu mọ́ pé òun ò fẹ́ wọn. Pé ẹ má bà ọba mi jẹ́, ẹ má sọ mí lẹ́nu. Tí bàbá àgbàlagbà yẹn bá ṣe bẹ́ẹ̀ títí ó fi wọlé, mélòó wá ní ìwọ ọmọ rẹ̀ Amsat? Mi ní tí ìsọ̀ kankan bẹ̀, mo dákẹ́, ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀. Tí Amsat bá kọ̀, tí ò lè bá Sanwó-Olú sọ̀rọ̀, yóò ṣe kíni? Yóò kàbùkù, a ó tú gbogbo rẹ̀ pẹ́rẹpẹ́rẹ. Ẹ jẹ́ ń sáwé láàrin yẹn. Mò ń bọ̀ wá. Hallelujah.
ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ ìlú Èkó náà ni mo tún fẹ́ sọ. ṣe rí ẹ̀yin tẹ́ ń ṣẹbọ tẹ́ ń kẹ́bọ jẹ ẹ pẹ̀lẹ́ o. ẹ̀yin tẹ́ ẹ kó kú lọ kárùn lọ tẹ́ ń kó fún Mọ́là Sẹ́ríkì tẹ́ ń kó fún Fúlàní sẹ́ẹ̀ mà pẹ́yìn lẹ̀ ń jẹbọ yín. ẹ jẹ́ ìran yín létí káyé yín bá lè nítumọ̀. ọrẹ yọ sí yín sàrà yọ sí yín ẹ̀yin ò kì í ṣe sàrà fáwọn opó ti yín o ẹ ṣe sàrà fáwọn aláìríjẹ ẹ ṣe sàrà fún àwọn aláìní bàbá aláìní ìyá kẹ́ lọ fún wọn. àwọn ẹbí yín míì wà tí ò tiẹ̀ rí kankan kẹ́ ẹ help wọn. àwọn kan wà kó yẹ kẹ́ ẹ máa empower kẹ́ ẹ máa sọ wọ́n dènìyàn. àwọn kan wà tó yẹ kẹ́ ẹ máa ṣe lóore ṣùgbọ́n àwọn wòlíì tí yín ò kì í rí yẹn. àfi kán sọ pé kẹ́ ẹ lọ mú ṣúgà kẹ́ ẹ di iyọ̀ mọ́ kẹ́ ẹ má gbọ́n kẹ́ ẹ wí gbogbo ẹ̀ kẹ́ ẹ fi pa gbogbo orí o kẹ́ ẹ wá lọ gbé fún àwọn tá ń tọrọ owó ní bus stop. ṣé wọ́n wá nígbà tán gbé tó gbé yọ̀ dé bus stop ó gbàpò iyọ̀ kan lọ fún wọn ó ti wíkú wárùn sí i. nígbà tí Mọ́là tí ò nílé ṣó fẹ́ ṣe bẹ̀ ni mo fẹ́ jẹ́ kí làákàyè yín sílẹ̀ ni. ṣé Mọ́là yẹn fẹ́ ṣe bẹ̀ Mọ́là bá mú yọ̀ ó da gbogbo ẹ̀ papọ̀ ó lọ tà fún àwọn tó ń tayọ̀ nínú ọjà. ìyá tiẹ̀ débẹ̀ ó lọ rà ó fi ṣe bẹ̀ àbúrò tiẹ̀ débẹ̀ ó rà ó fi ṣe bẹ̀. ṣẹ́gun ò padà sínú ilé rẹ̀ àìsàn tó ní ó lọ sí ó wá lọ. òmùkú márùn ó má dìyọ eyín adìyẹ ó fi para ó lọ fún Mọ́là tó fún lálẹ́ yìí tó o bá tún débẹ̀ láàárọ̀ làwọn ọmọ máa bá Mọ́là ń bus stop. ẹlòmíì á kó àgbọn á lọ kó fún wọn ní bus stop àwọn á dẹ̀ tún kágbọn wọn á tún kó wọnú ọjà lọ wọn á tún lọ tàgbọn. inú àgbọn yẹn náà tún máa pa tán tún kiri nínú tírè lẹ́kọ̀ọ́ táwọn ọmọ yín àwọn àbúrò yín ń jẹ káàkiri yẹn. wàá tún ní èmi pápá kéèsọ́nà náà wọ́n ní a ní 100 naira wàá tún máa rún jẹ àrùn àgbọn kókú lọ kárùn lọ náà ló ń padà ara jẹ. àgbọn tó kó yẹn àwọn Mọ́là àkójọ wọn á kó wọnú ọjà wọn á tún tuta. ìgbálẹ̀ yẹn wọn á tún tuta fún ẹ. iyọ̀ yẹn wọn á tún gbé padà sọ́jà yín wọn á tuta. ẹlòmíì á lọ amádìyẹ àsìgbẹ́rẹ́ sí lápá àsìgbẹ́rẹ́ sí lábíyá á lọ gbé fún Mọ́là ṣé Mọ́là tí ò ní pọ́ọ̀tù báwo ló ṣe fẹ́ ṣàdìyẹ. máa gbọ́ mi o báwo ló ṣe fẹ́ ṣe adìyẹ. wọ́n á tún gbádìyẹ padà sọ́dọ̀ Mọ́là tó ń ta adìyẹ ni. ìwà á dẹ̀ tó ra adìyẹ chicken ìgúdù wàá pa wàá jẹ ó jẹ mọ́jèlé. tí ẹ ti rí ibi tí Fúlàní ń gbà tó fi ń mú gbogbo yín nínú. torí pé aláìmọ̀kan ni gbogbo yín. ẹ ṣẹbọ ẹ kẹ́bọ jẹ. ẹni ẹ fẹ́ ṣèlú ẹ wá ṣèpèsè nígbà tẹ́ ẹ ṣèpèsè ọ̀hún tán ẹ rókun gbé pèsè lọ o ẹ rọ́ṣà gbé pèsè lọ ẹ dà pèsè síta ẹni Mọ́là ló kàn tẹ́ ẹ fẹ́ gbé pèsè fún ṣé ẹ rojú ayé bí ẹ rojú ayé bí ṣé bá Abrahamu ṣe ṣèpèsè tí ẹnu ni Abrahamu Ọlọ́run ní kó gbóúnjẹ pàdé òun ó gbé nígbà táwọn ẹyẹ débẹ̀ ó lé àwọn ẹyẹ torí ó fẹ́ rọ́ Ọlọ́run ní irú àwọn ọmọ rẹ̀ yóò lọ ṣerú wọ́n padà lọ. ẹyẹ ojú ọ̀run ṣó o bọ ẹyẹ ojú ọ̀run tó o bá fẹ́ ṣe sàrà ra àwọn nǹkan sàrà rẹ gbé lọ síbi tí àwọn ẹyẹ pọ̀ sí gbé dà sórí páànù ẹ̀ káwọn ẹyẹ ṣàjẹ kì í ṣe kó o mú ọkà bàbà àtàgbàdo kó o lọ máa dà sí street oní street káàkiri ó ní ẹni tó bá ti jírí kó o máa kórè ẹ̀ ó mọ̀ pé inú iná ló ń lọ ìwọ̀rú ẹni bẹ́ẹ̀. àwọn nǹkan wọ̀nyí lóògùn májèlé tẹ́ ẹ fi ń jára yín nílẹ̀ Yorùbá. ẹ dákun ẹ má tí ì pè mí. àwọn nǹkan wọ̀nyí lẹ́fí tako àṣeyọrí yín ó ní ò jẹ́ kí ẹ lọ òun ló jẹ́ kí gbogbo yín dàbí májèlé ẹ ti fẹ́ràn owó jù àìmọye tí ọmọ rẹ̀ ti kẹ̀yìn sí gbogbo àdúrà tàǹdẹ̀ ń gbà fún ẹ oní òrí orí kò gbà nígbà tẹnu rẹ̀ ò bò tó jẹ́ tó lójoojúmọ́ ni. mami bẹ́ẹ̀dẹ̀ rẹ tó ṣe ta ló bá jó oúnjẹ yẹn bẹ́ẹ̀dẹ̀ tó gbé kalẹ̀
birthday yẹn ọjọ́ ìbí tó rántí yẹn o rán àwọn disable ń bẹ̀ kó o pè wọ́n kán wá bá ẹ jẹun kó o yọ̀ láàrin àwọn ọmọ aláìní kán bá ẹ ṣe àwọn abarapá kó o lọ bá wọn kó o celebrate wọn kó o empower wọn kó o rí àwọn arọ kó o ra kẹ̀kẹ́ fún wọn kó o ní ká máa fi rìn. màlúù fúlàní ló tún lọ rà màlúù tán ti kí nǹkan ara wọn tán ti bá sùn olú lọ fi rà ó waste owó ẹ̀ ń gbówó fún Kọ̀lìntì ẹ̀ ń gbówó fún Barrister ẹ̀ ń gbówó fún Wàsíù ẹ wá ń sọ pé kọ́kọ́rọ́ mọ́ṣúárì òun ló ti òun ló ìjọ wo ló ní wọ mọ́ṣúárì èèyàn olórí àbúngà kọ́kọ́rọ́ mọ́ṣúárì èèó ó ní ká máa ka iye ọjọ́ orí wa kó lè máa fi wá sípò ọgbọ́n. báwo ló ṣe ń ṣe ọjọ́ ìbí tiẹ̀ ọjọ́ ìbí tó ṣe yẹn ṣé ó tẹ́ Ọlọ́run lọ́rùn lóòótọ́ ó dáa kó o má sọ ó dáa kó o kè celebrate but àwọn wo ló bá celebrate yẹ ṣé kìí ṣe àwọn tó celebrate ẹ̀ tán tó máa ń yín mú sí ẹ lọ́la ní tí ilẹ̀ Yorùbá fi ń kùnà lélẹ́yìí àwọn ibi tí a gbé kùnà lélẹ́yìí a ò rán ara wa lọ́wọ́ a ò support ara wa ẹ pàdé ara yín ní ìdálẹ̀ ẹ tún ń ṣe ọ̀tá ara yín ohun tí Ìbò ní nìyẹn tí Ìbò bá wà níbi tí mo jókòó sí tí àjèjì bá wá tí Ìbò ẹgbẹ́ rẹ̀ bá wá débí má sọ pé ó máa gbéṣẹ́ fún ọmọ Yorùbá o kò sí bí ọmọ Yorùbá ṣe lè low price tiẹ̀ tó Ìbò ẹgbẹ́ ẹ̀ ló máa gbé fún tẹ́ ẹ bá wà lọ́jà tá a fẹ́ lọ ra building materials tó bá ní ọ̀gá you get this thing á ní I get am kò get here o ìgògó á tún lọ second á ní I wan go my second job ó lọ gbà lọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀nu ni á tún máa sọ fún ọ̀rẹ́ pé tí ò bá tọ̀ ọ̀rẹ́ ò bá tún ní á ní fine and goes away don't worry ọ̀gá sit down they wan go bring am for inside store. Ìbò lórí yẹn o tó o bá rí mọ́là á bára ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n tó bá jẹ́ Yorùbá ní kàkà kó pè ya lágbájá kó mu wá a ní kò sí ìyá alágbájá tó wà ìyá ọmọ mi yẹn ní àfẹ́ẹ̀kì náà tàbí lè parọ́ fún yín táǹtà ò dáa ọmọ Yorùbá àwa fẹnu bàtàrà wa jẹ́ lójoojúmọ́ a ò bá táwọn èèyàn jẹ́ tara wa là ń bà á jẹ́ àwa gangan là ń bara wa jẹ́ nígbà táwọn pásítọ̀ yóò ní sòótọ́ fún yín kọ́ tó jẹ́ pé bí bó ṣe máa jalè náà ń wá tẹ máa sàndá mẹ́wàá tá máa ní ó gba 1 million ní January tá dẹ̀ ní mo ní kó 1 million wá tó máa ra mọ́tò tó máa lé mọ́tò náà máa lé kiri ìdájọ́ èrè ń bọ̀ fóníṣẹ́ èrè kí mo pè mọ́mí tẹ love tẹ like a ti fẹ́ máa lọ náà nìyẹn a ò fẹ́ pẹ́ rárá táìmù yẹn ti lọ wákàtí kan péré la fẹ́ lò ó dẹ̀ kù díẹ̀. o gbúdọ̀ lajú ẹ dáadáa o gbúdọ̀ jẹ́ kí iyè rẹ sí. àná mò ń sọ̀rọ̀ àánú ẹ mọ báwọn èèyàn ṣe pè fẹ́ kú lánàá mi lè sùn nígbà tí ọ̀rọ̀ yẹn jáde mọ́mì kò sẹ́ni tí ò ti ṣẹ̀ sí i n tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lẹ́ni àwọn bọ̀dá irọ́ láyé Tinubu àǹkó ló wà mẹ́ ẹjọ́ ìgbà wo lèmi fẹ́ dìde àwọn pásítọ̀ tẹ́ ẹ ti mọ̀ Kúmúyì Adébóyè Abíyára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn náà wà ń bẹ̀ títí dìsìn ìgbà wo lẹ́lòmíì fẹ́ dìde ìgbà wo lẹ fẹ́ mẹ́lòmíì kàkà kó o fi owó rẹ tú pásítọ̀ ìgbà tó jẹ́ pé ó lè gan àwọn pásítọ̀ ń gan ìgbà tó jẹ́ pé kó o fowó ẹ̀ tú wọn ṣe kó o ṣí ṣọ́ọ̀ṣì ká máa jọ sí Ọlọ́run bẹ̀ bàbá Adébóyè ló lọ ra flyjet fún àbí àwọn kan dẹ̀ wà lábẹ́ nígbà tí àwọn bàbá yẹn bá kú who want to become a representative fún wọn àwọn wo ló fẹ́ fi rẹ̀ tá fẹ́ fi sí ipò wọn a dẹ̀ dá wọn ní méjì ṣùgbọ́n nígbà táwọn tó wá tó yẹ kó lọ ipò wọn ò rọ́wọ́ yọ wọn ò jẹ́yà
ọ̀nà dà tán ní jalè. Àfibisólóore lọmọ Yorùbá. Àìmọye small pastor tó jẹ́ pé Olúwa ṣàánú gba àdúrà yá ẹ nígbà tá àdúrà rẹ bá gbà tán ọ̀tọ̀ níbi tó ń kó ìdámẹ́wàá rẹ lọ ohun gbogbo tó promise yẹ ọ̀tọ̀ níbi tó máa kó lọ ṣé ìyẹn wá ló wá mú pastor yẹn tó máa sọ pé òun ò ní sàṣẹni tọ́wọ́ òun bá pàpàpà. Ẹ gbé wo ìgbà tí ṣòro bá dé bẹ́ẹ̀ èèyàn a máa fẹ́nu ẹ̀ dáàdì máa ra mọ́tò fún yín tọ́lọ̀ bá lè ṣe máa kọ́lé fún yín tọ́lọ̀ bá lè lò yín. O pásítọ̀ Ọlọ́run wá lò pásítọ̀ tán ìwọ wá yá dànù Ọdẹ́bóyè n ò ní sọ̀dí ìrùkẹ̀ níwájú Ifá Ọlọ́run ò ṣe ní òpó ò ṣe Ọlọ́run ò dì mọ́ ṣùgbọ́n ó gbàgbé nígbà tó lọ ń bá bàbá yẹn ní kọ̀rọ̀. Ara ẹ̀ náà ni mò ń sọ fún yín yìí. Èèyàn mówó lẹ̀ àfira màtíríàsì ó gbàdúrà fún ó lóun fẹ́ jẹ́ kàdúrà yẹn gbà lẹ́sẹ̀kẹsẹ̀. A ò dẹ̀ ládùúà ò gbà ìgbà tó dẹ̀ bẹ̀rẹ̀ sí pariwo àní òmówó ètò kólẹ̀ owó rẹ̀ rèé. Ṣó o mà pa àdúrà tí mo gbà yẹn tí mo fòru àtọ̀sán gbà yẹn àdúrà mi á padà wá bá mi wọ́n ní tó o bá fẹ́ pèpè lépe ohun tó bá ṣe pé tóbi wẹ́ bá bojú wẹ̀yìn á fẹ́ pèpè lépe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àdúrà máa padà sódò olóòótọ́ rẹ̀. Tó bá wá ń dára fún mi lọ́la ènìyàn á máa bi mí pé báwo ni mo ṣe ṣe. Bó bá ń yẹ mí lọ́la ènìyàn á máa béèrè lọ́wọ́ mi báwo mo ṣe ṣe. Mo gbàdúrà ìwọ tó ń gbọ́ mi ò ní kábàámọ̀ pé o gbóhùn yìí lálẹ́ yìí. Gbogbo ibi tó bá wù kó o máa gbọ́ mi ohun tó bá wù kó o máa là kọjá bí òkè ìṣòro lórúkọ Jésù ọ̀run sọ di pẹ̀tẹ́lẹ̀. Ayọ̀ wọlé rẹ àánú wọlé rẹ ògo wọlé rẹ láti wákàtí lọ ohun tó o máa dáwọ́lé tẹ̀gún máa wá sórí ọmọ rẹ ò ní bá wọn dáwọ́lé. Láyé Muhammed ti dáwọ́lé wàhálà ó ti forí kórí agbọ́n oyin ṣetá àti ta wọ́n lọ́mọ. Ó ti ń ṣe tipẹ́ lákòókò yìí ó ti fẹnu rẹ̀ kọ́ báyìí. Dádì orí rẹ̀ ò ní gbàbọdè mo ló máa ráàánú gbà ògo rẹ̀ á fọhùn ayọ̀ rẹ̀ á kún wàá rí ṣe o wàá rí jẹ wàá rí mu wàá rí ná wàá rí lò ọwọ́ rẹ̀ ò ní kàn sálẹ̀ àpò. Ohun tó ń béèrè lọ́wọ́ ìṣẹ̀dá Elédùmarè ẹni tó ní ayé tí orúkọ rẹ̀ ń jẹ́ Jehovah ogun ọ̀run yóò ṣe fún ọ wàá sì rọ́nà lọ. Jésù náà agbára wa ẹ sọ fún irọ́ láyé pé kó yé parọ́ mọ́ kó gbé ẹnu rẹ̀ síbi tó wà. Owó tó lọ pín fún àwọn blogger pé kán máa flag gbogbo ètò káwọn ẹlòmíín bá ti kọ́mẹ̀ntì díẹ̀ báyìí á dẹ̀ ti blọ́ọ̀kì wọn. Ọlọ́run rí ẹ ìjọ tó o bá kú ẹyẹ ni ó jòkó rẹ̀ ẹ̀dín sì máa jẹ́ ẹlẹ̀ jòkúta sáyé kó o má kú mọ́. Ẹ̀yin nìkan ṣe mínísítà kó o má kú òun bẹ̀ láyé mọ́ ṣé Buhari ò ní parí ìjọba ẹ̀ ni. Ẹ̀sà tí ìjọba mi bá ti dé ìwọ náà ni kò máa ṣe minister of information lọ èèyàn kan náà ló máa ṣe minister of information ayé tiwọ náà gbogbo àṣírí rẹ̀ náà èèyàn kan náà ni ó tú síta. Ògo rẹ̀ á fọhùn wàhálà àánú gbà ò ní ṣìṣe lórúkọ Jésù. Adúpẹ́ pé Ọlọ́run ti ṣe. Mo gbàdúrà mami láàárọ̀ kùtù lọ́la láago 6 bá ṣe ń pàdé a fẹ́ gbàdúrà fún ìlú Ìgàngán lọ́la àti àwọn ilẹ̀ Yorùbá níwọ̀nba. Ẹ jẹ́ àjọ pàdé ìyá Ṣílò God bless you mọ́ wàhálà àánú gbà mami ògo rẹ̀ á fọhùn ìpè rẹ̀ ò ní ṣe rádaràda. Ẹni tí Ọlọ́run ti lò láti gbé ìpè rẹ̀ ga Ọlọ́run kó rán sí ọ bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí bẹ́ẹ̀ lógun ọ̀run sọ Jésù náà agbára wa. God bless you ma wòlíì àgbáyé ni ìyá Ṣílò God bless you. In tí mò ń sọ ni pé o gbúdọ̀ mọ ohun tó ń ṣe. Ẹja mọ́ ìtókù di ìrọ̀lẹ́ ọ̀la àtúnyàn náà ṣùgbọ́n láàárọ̀ ọ̀la a fẹ́ gbàdúrà fún ìlú Ìgàngán wàhálà àánúgbà
Yorùbá ni ọ̀tá Yorùbá. Ta ni ọ̀tá ilẹ̀ Yorùbá? Ẹni àkọ́kọ́ òun náà ni Ìrọ̀láyé, ẹni ẹ̀kejì òun ni Tinubu, ẹni ẹ̀kẹta tí ká máa kà lọ. Tí kì máa kà lọ. Ṣé kí máa kà lọ? Ẹni ẹ̀kẹta òun ni Gani Adams. Ṣé kí máa kà lọ? Ẹ jẹ́ ń dákẹ́ mẹ́. Ó bá dọ̀là màá tún ka mẹ́ta mi. Màá tún ka mẹ́ta mi lọ́la. Àwọn tí wọ́n ń dà wá rú nù ni. Wẹ́ mo kúrò lórí ẹ̀. Anílẹ̀ tá a fẹ́ tà ní ọ̀nà Ìjẹ̀dẹ ìgboro ló wà o. Mi ní dárúkọ bus stop yẹn. Ìjẹ̀dẹ road ó wà ń bẹ̀. Full plots ó dẹ̀ pé kò sí wàhálà ọmọ nílẹ̀ lórí ẹ̀. Direct for the owner. Anílé ní Ìjẹ̀dẹ road upstairs. 4-bedroom flat 4-bedroom flat lókè, 4-bedroom flat nísàlẹ̀. Ó dẹ̀ wà mọ́tẹ́rẹ́bù, iná ti wà ńbẹ̀. Kódà àwọn èèyàn gan ń gbé bẹ̀. Ilé tó wà òkè ni ní Ìjẹ̀dẹ road. Anílé ní Mushin. Mi ní pé street yẹn. Mushin. Ìwọ tó fẹ́ ra old house ni o. Wàá wo bóyá o fẹ́ tún kọ́, àbó fẹ́ fi kọ́ restaurant, àbó fẹ́ fi kọ́ shopping complex. Pè mí, ilé wà ní Mushin. Àfẹ́talé ní Mushin. Bóyá o fẹ́ kọ́lé ẹ, ó ti kọ́ kù, ó dẹ̀ fẹ́ já lọ bẹ̀ ká lọ gbàdúrà. Pè wá, pé ọmọ ọba, a máa dá ẹ lóhùn. Bóyá o fẹ́ gbélé rẹ fún caretaker. Ilé rẹ tó ti gbé fún àwọn èèyàn látọjọ́, ó rí 1 naira ń bẹ̀ látọjọ́ tó ti gbé ilé yẹn fún yàn. Wọ́n kà máa ẹ fowó ẹ̀wọ̀ tó wà nílé òyìnbó, wọ́n kà fowó ẹ̀ wọ́n kà fi ń jẹ gúgúrú àtẹ̀pà. Ẹ pè wá, a máa bá ẹ monitor ẹ̀. Wàá dẹ̀ máa gbowó ẹ every month tí ò dẹ̀ ní sí wàhálà. Kódà your money will be enter your account successfully. Wàá dẹ̀ rógolo lórúkọ Jésù. Tó bá dẹ̀ jẹ́ pé ilé yẹn ilẹ̀ rẹ ó ti ń kọ́ látọdún tó ti pẹ́, ó rí kọ́. Pè wá, à lọ bẹ̀. Tó bá jọ mọ́ àdúà, káfàdúà tú gbogbo ègún àti ìdààmú náà kúrò, àátú. Ogun ọ̀run á sì tẹ̀síwájú. Àbá ẹ kọ́ ilé náà. Iṣẹ́ wa nìyẹn. Àwa ò ṣe pásítọ̀ jókòó tì mí wá fún mi ní 1,000 kí n tó jẹun, máa mú 5,000 máa sáré bọ̀. Ṣùgbọ́n tó o bá fẹ́ ṣe mí lóore, tó o fẹ́ já máa sọ pé mú 5,000 máa sáré bọ̀ ká bá lè rọ́wọ́ yọ. Ẹ pè wá, ẹja bá yín kọ́lé. Bóyá o dẹ̀ ti kọ́lé ẹ tán, o fẹ́ clean ni ẹ̀, o fẹ́ jẹ́ kó wà tidy, o fẹ́ chemical yẹn, o fẹ́ spray ilé ẹ, o fẹ́ fornicate ẹ, o fẹ́ jẹ́ kí kòkòrò ó dẹ̀ láàmú gbà tó o bá dé. Bóyá àwọn flower ilé rẹ láti lockdown ló ti wálé láàsì tó ń gbọ́ pé Fúlàní ń jí èèyàn gbé, o ò lè wálé. Flower ilé rẹ ó ti di gẹdú. Ẹ pè wá, a máa bá ẹ lọ síbẹ̀. A máa bá ẹ clear gbogbo igbó yẹn, a bá ẹ clean yẹn, àwọn ejò ò ní lè wọlé, àwọn nǹkan tó kó sílẹ̀ ò ní lè bàjẹ́. Tó bá ti fi wọ̀n yẹn ní kọ́kọ́rọ́, a bá ẹ tún ṣe níwọ̀n simple money kékeré ni. Ẹ pè wá, a bá ẹ fọ ilẹ̀ rẹ, àṣà yẹn á dẹ̀ ṣe kíni o, ó máa clean. Ẹ pọ̀ mọ́ bàbí ọdún lórúkọ Jésù, orí rẹ ò ní gbàbọ̀dé o, wàá rà àánú gbà. Àwọn tá a ní nílẹ̀, a dẹ̀ ní ẹja. Àwọn ẹja àrọ̀ lóńdó fáàmù ni o lè bá wa dòwò pọ̀. Pè mí sórí nọ́mbà yìí 08257455803 08257455803. Pè mí, a máa bá ọ lọ síbẹ̀, wàá sì rà àánú gbà lórúkọ Jésù. Mo gbàdúrà ilé rẹ, ọ̀nà rẹ lórúkọ Jésù kò ní dìbàjẹ́. Bóyá o dẹ̀ ní ilẹ̀ ní Nàìjíríà ń gbé, o fẹ́ fi dáko, a máa bá ẹ dá. Tí ìṣe tí Fúlàní ajíwá gbé ń bẹ̀, ẹ pè wá, a máa bá ẹ lọ síbẹ̀, a máa bá ẹ gé koríko bẹ̀ kúrò, a dẹ̀ fi gbìkó fún ọ, wà á dẹ̀ rà àánú gbà. Pè mí sórí nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí 08257455803. Bóyá ìwọ tó dẹ̀ fẹ́ àdúà, lo nílò àdúà ni. Bóyá iṣẹ́ rẹ ò lọ dédé, ọ̀nà rẹ ò lọ dédé, gbogbo nǹkan polúkú wọn ṣu. Pè mí, bóyá o dẹ̀ lálàá kan kò yé ọ, pé ọmọ ọba Abíọ́dún Grace Chapel sí orí nọ́mbà yìí 08257455803. Yóò dára fún ọ, wàá sì rà àánú gbà. Ògo rẹ ò ní wọlé o. Ọjọ́ tí ayé mú láti fi ṣẹlẹ́yà rẹ, ogun ọ̀run sọ́dà yẹyẹ. Ìwọ tó gbọ́ mi,
sọ fún ara rẹ pé mo ti rọ́nà lọ wà rọ́nà lọ. Ilẹ̀ Yorùbá, no going back, no more election. We are pursued. À ń lọ síwájú ni, a ò ní lọ sẹ́yìn. No going back. Lórúkọ Jésù. Oòduà nation for life. Oòduà nation now, now, now. God bless you. Bye.